adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun o àgbé Olódùmarè ga ọba tí jẹ́ kí bẹ̀bẹ̀ ó máa bẹ ọba tó nǹkan ń jẹ́ bẹ̀bẹ̀ ọba tó wà láàyè rẹ̀ tí ò ní kú òun bẹ̀ láéláé bẹ́ẹ̀ náà la sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn o àgbà tó bá tàkókò à ń na gbogbo ẹ̀ sáfẹ́fẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀yin èjìká tẹ́ ẹ jẹ́ káṣọ ó yẹ ẹ̀yin òpómúléró ẹ̀yin òrùlé tó borí àjàmọ́lẹ̀ bámúbámú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ojú ó tì wá mo sọ fún wa nínú àwọn ètò tá a ti ṣe sẹ́yìn mo ní stúdíò wa ó ti fẹ́ẹ̀ bù ṣe tán ara abala kan nínú stúdíò ọ̀hún ni mo ti wà yìí o ṣé ká mọ̀ kúrọ́kọ́ o ọmọ nàmọ ni o ọmọ nàmọ ni o ẹ̀yin náà lẹ sọ ẹ̀yin àgbà ẹ ní ọmọ tá a nà tí ó dẹjọ́ ẹni kí ló dé tá a kúkú lù ká lù ú pa béèyàn ó bá jẹ ọ̀pọ̀lọ́ kó jẹ èyí tó lẹ́yìn o bí ó bá já láǹgbá kó já dárí pọ́n àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn iṣẹ́ ti bẹ̀rẹ̀ o wọ́n nítorí tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe é àyà wa sì ti bẹ́ẹ̀lẹ̀ àrí ló bẹ́ sí níbo ni ká ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ti wà ńlẹ̀ láti bí oṣù bíi méje táwọn àtàǹdọ́gbọ́n farahàn ní kẹ́ ẹ lè rí wa ṣùgbọ́n ní báyìí o lágbára ọlọ́run ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì mọ́fẹ́ ni ó gbódómì pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti ẹ̀yin ọmọnìyàn àti ẹ̀yin olólùfẹ́ wa a mọ̀ wípé ojú òní tì wá ibi rere náà la fi di àmúwa kalẹ̀ sí lónìí ẹ jẹ́ ká mú èyí tí ó dàbí ẹni wípé ó ń gbóná fẹlifẹli lọ́wọ́ ó ní ọ̀rọ̀ àgọ́ ọ̀já àti àgọ́ dọ̀yọ́ ta ló ní àgọ́ ọ̀já ta ló ní àgọ́ dọ̀yọ́ ṣé kan náà ni méjèèjì àbọ̀tọ̀ọ̀tọ̀ Tani Àtìbà Tani Ọ̀já àwọn kan ní Àtìbà àtọ̀já wọ́n ní kan náà ni wọ́n wí ire àwọn kan sì ní wọn ò tiẹ̀ bára wọn tán o ọ̀tọ̀ lọ̀já ọ̀tọ̀ làtìbà bọ́rọ̀ bá wá rí báyìí àtúpalẹ̀ là á ṣe nítorí pé bẹ́sẹ̀ bá ti lọ́pọ̀ bó ti dàbí ẹni wípé ìgbẹ́ ẹṣin ti fẹ́ dàpọ̀ mọ́ tàgùntàn ṣe láàkúkú yànnàná ẹ̀ tá a fi ní kọ̀ọ̀kan mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin orí adé bẹ̀rẹ̀ látòrí bá mi Ọ̀nìrìṣà ikú aláṣẹ òrìṣà Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ọmọ ayíkítí ogun èkìrí ogun òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ ó táyé sọ bí igbá kábíyèsí mo súnmọ́ba níwọ̀n ẹgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà o ẹ máa mọ̀ ọ́ ṣe o títí tó fi dórí bàbá mi ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà aláàfin tọ̀yọ́ ọba akeem ọwọ́ adé abímbọ́lá ẹlẹ́wù ẹ̀tù kínní kábíyèsí o mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin lọ́balọ́ba mo kí alága lọ́balọ́ba ti ìbàdàn lónìí tìpínlẹ̀ ọ̀yọ́ ọba rasheed àkànmú adéwọ̀lú ládọjà arúfàfẹ́ ọmọ olùkọ́ àláìlú kábíyèsí o lónìí bí mo ti sọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí Tani Àtìbà Àtìbà jẹ́ ọmọ ọba aláàfin Abíọ́dún Tani aláàfin Abíọ́dún aláàfin Abíọ́dún ni ọba tó rẹ́yìn Baṣọ̀run Gáà táwa ni Baṣọ̀run Gáà Baṣọ̀run Gáà ni Baṣọ̀run tó burú tó lágbára tó sì níkà tó lóògùn tó sì lówó kẹ́rí pé Àfọ̀njá lówó bàbá ẹ̀ lóògùn ọlá ti parí ó lówó ó lágbára ó níkà ó lóògùn mo sọ nínú ètò wa kan sẹ́yìn wípé aláàfin mẹ́rin òní Gáà fi jẹ o tó sì rẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin kó tó wáá fi Adégòólú Gáà ló náà ló ní kí wọ́n fi Adégòólú jọba nígbà tí ọ̀rọ̀ ti sú àwọn Ọ̀yọ́mèsì bá a kúkú mẹ́lòmíì débẹ̀ Gáà náà ni ó pa wọ́n ti ẹ̀ mú wá bí àbá láàrin kan wípé Gáà ẹ kúkú máa bá wa ṣèlú lọ ó ní rárá o ẹ sá lọ mú Adégòólú wọ́n mú Adégòólú wọ́n fi jẹ Aláàfin
Adégoolú yìí gbọ́n púpọ̀ púpọ̀, ó sì ń gba ìmọ̀ràn. Ọgbọ́n ló fi pa Gáà pẹ̀lú àtìlẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò rẹ̀ ìgbà náà tí wọ́n ń pè ní Ọ̀yálàbí láti ìlú Ìjàbàtà. Ṣé ẹ mọ̀ wípé Aláàfin àti ààrẹ ọ̀nà kakanfò wọn ò gbọ́dọ̀ gbé inú ìlú? Aláàfin ń gbé ní Ọ̀yọ́, bóyá Ọ̀yọ́ Ilé, bóyá Ọ̀yọ́ Àtìbà, bóyá Ọ̀yọ́ Àgọ́dọ̀yọ́, Ọ̀yọ́ tó wù kó jẹ́, bóyá Ọ̀yọ́ Ìgbòho, bóyá Ọ̀yọ́ Bọ̀gú. Aláàfin ó máa gbé, ààrẹ ọ̀nà kakanfò ó máa gbé lẹ́yìn odi. Kí sì lójúṣe ààrẹ ọ̀nà kakanfò? Nígbà tá a bá débẹ̀ á máa sọ. Aláàfin Àtìbà jẹ́ ọmọ Aláàfin Abíọ́dún. Àwọn òǹpìtàn jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìyá rẹ̀ wá láti ìlú kan tá à ń pè ní Gúdúgbú. Gúdúgbú yìí ìlú náà ni, òun náà jẹ́ ọ̀kan nínú àwọn ìlú aláhoro. Nígbà tí Àtìbà wà ní kékeré, òun ni bàbá rẹ̀ Aláàfin Abíọ́dún ló darapọ̀ mọ́ àwọn ará bàbá rẹ̀, ló ń bá àwọn ará ọ̀run ṣàárò, ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ẹni tó jọba lẹ́yìn Aláàfin Abíọ́dún òun ni ọkùnrin kan tá à ń pè ní Àkànbí Àólẹ̀ Arógangan. Àólẹ̀ yìí kí ló dé tí wọ́n fi ń pè ní Àólẹ̀? Àólẹ̀ kì í ṣe orúkọ, Arógangan náà kì í sì ṣe orúkọ, Àkànbí gan lorúkọ rẹ̀. Tó bá kọjá lọ torí àwọn àgbà níbi tí wọ́n jókòó sí, àwọn náà máa kí pé dànsákì o, torí pé akẹyọ ni. Wọ́n á máa kí pé dànsákì o, dànsákì ó wàá máa sọ pé Àólẹ̀ fàgbà o, Àólẹ̀ fàgbà o, Àólẹ̀ fàgbà o. Bó bá lọ tán wọn ni bó ti ń lòun Àólẹ̀ fàgbà o, oró gangan ni, gangan ni irú nínú rẹ̀ ró. Àwọn òpìtàn kan gbà wípé ikú Aláàfin Abíọ́dún kò ṣẹ̀yìn Àólẹ̀ o. Nígbà tí Aláàfin Abíọ́dún kú tán, Àólẹ̀ gbójú oró sí àwọn ọmọ ọba, ó sì lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nílùú. Lára àwọn tí ó wà ní kékeré tí ìyá rẹ̀ gbé sá lọ sí Gúdúgbú nígbà náà, ó ní Aláàfin Àtìbà, ó ní Àtìbà kò tí ì jọba ńgbà náà. Àtìbà yìí náà là ń pè ní Adéwìnbí. Ṣùgbọ́n nígbà tí ọlá dé tán, tó ní ọlá tán, tó ní owó tán, òun ni wọ́n tún wá ń pè é ní Atọ́batẹ́lẹ̀. Atọ́batẹ́lẹ̀ èyí tí wọ́n ti ẹni tó ti tó jọba tẹ́lẹ̀ kó tó di pé ọba ṣí sílẹ̀, ipò ọba ṣí sílẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé bàbá wa kan náà, ọba Adésọjí Adérẹ̀mí Àyìnlá ọmọ Kẹ̀bẹ̀ bí Olófòófó, tó jẹ́ Ọọ̀ni kọkàndínláàádọ́ta nílùú Ilé-Ifẹ̀ 49. A pè àwọn náà ní Atọ́batẹ́lẹ̀ nítorí pé ọlá ti ń bẹ nílé kọba ó tó dé. Àtìbà jẹ́ ẹni tí ó lágbára púpọ̀. Iṣẹ́ sabẹ́rẹ́dowó ni wọ́n ń pè wọ́n nígbà náà. Kò sí ohun tá à ń pè ní télọ̀ nígbà náà torí pé wọn ò ní ẹ̀rọ tí wọ́n fi ránṣọ. Wọ́n máa ń fi abẹ́rẹ́ gán aṣọ pọ̀ ni. Wọ́n ó gan tí yóò fi rí bí wọ́n ṣe ń fẹ́ kó rí. Òun ni wọ́n ń pè ní sabẹ́rẹ́dowó. Iṣẹ́ sabẹ́rẹ́dowó ni Àtìbà kọ́ o gẹ́gẹ́ bí iṣẹ́. Ṣùgbọ́n kò fi iṣẹ́ yìí jẹun nítorí pé ọmọ líle ni Àtìbà, gúnmọgúnṣẹ́. Àtìbà jẹ́ ẹni tó le, ó sì lágbára púpọ̀. Àtìbà bẹ̀rẹ̀ sí ní máa kó ogun ja àwọn ìlú kéékèèké bíi kó lọ oko olóko, kó waṣu oníṣu, kó oríṣiríṣi iṣẹ́ ìpáǹle. Bógun bá sì dé, tàbí pé àwọn oníjàádì kan gbé ìjà wọ ìlú Gúdúgbú àti Akéìtán, àwọn ìlú tó súnmọ́ Gúdúgbú nígbà náà, Àtìbà ni wọ́n ránṣẹ́ sí o. Kò sì sí bàbá ńlá ọmọ náà, kò sọ́mọ náà tí ó jọ bẹ tẹ́. Ọmọ wo ni ó kọ́wọ́ bẹ erúngbà náà bá ràn? Kò sọ́mọ tí ó dúró de Àtìbà. Àtìbà lágbára púpọ̀. Bẹ́ẹ̀ ni Àtìbà bẹ̀rẹ̀ sí ní di alágbára tó sì ń kó ogun jọ. Àtìbà máa wá sí àwọn ìlú ńláńlá bí Àgọ́, Ọ̀já. Nígbà àkókò tá à ń sọ, wọ́n ẹ̀ṣẹ̀ ń fi ìdí Àgọ́ Ọ̀já ni wọ́n fi ń múlẹ̀. Àgọ́ Ọ̀já náà ibì kan ni wọ́n ti wá. Nígbà tá a bá débẹ̀ á sọ ní kíkún. Àtìbà bẹ̀rẹ̀ sí ní máa lọ káàkiri, wọ́n sì ń bẹ̀ láti jagun. Ibòmíràn tá a tún gbọ́dọ̀ tún mọ̀ pé Àtìbà tún jẹ̀ sí dáadáa ó ní Ìlọrin. Tí ẹ bá gbàgbé, kó tó di pé ilẹ̀ Ìlọrin bọ́ sí ọwọ́ àwọn Fúlàní,
ibẹ̀ gan-an níbi tí Yorùbá ti máa ń pète ogun, ibẹ̀ ni wọ́n ti ń lọ irin, ibẹ̀ ni wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà ogun. Àtìbá máa ń lọ síbẹ̀ dáadáa. Àtìbá sì ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn Fúlàní o. Nígbà tá a bá débẹ̀, à á ṣàlàyé bí Àtìbá ṣe jẹ́ pẹ̀lú àwọn Fúlàní. Àtìbá máa ń gba ẹṣin láti ọ̀dọ̀ àwọn Fúlàní nítorí pé lákòókò tá à ń wí yìí o, ẹṣin kì í ṣe ara àwọn ẹranko ilẹ̀ wa o, wọ́n máa ń kó wá fún wa ni. Àwọn wo ló sì ń kó wá? Àwọn Fúlàní. Mo rò pé àádánù dúró níbí yìí fún ti òní. Tó bá tún di èyí tó ń bọ̀, á tẹ̀síwájú. Tani ọ̀já, kí ló pa Àjá àti Àtìbà pọ̀? Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, ẹ gbọ́ ní kíkún. Ẹ má gbàgbé láti ṣe àtìlẹ́yìn. Lára àtìlẹ́yìn tẹ́ ẹ sì lè ṣe náà ní kẹ́ ẹ bá wa ṣíà, kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń pè wá, a fi nọ́mbà kan síta láìpẹ́. Òun ni ẹ máa pè sí tó jẹ́ pé bá a bá tiẹ̀ ní live program, ibẹ̀ láti jọ máa ṣe. Torí pé láìpẹ́ láì jìnnà báyìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, a lè máa ṣe live program tó jẹ́ pé ètò bẹ́ẹ̀ bá wà níbi tẹ́ ẹ wà pàápàá, ẹ lè wà ń lu òyìnbó ká sì máa pè yín kẹ́yìn náà máa dáhùn kájọ máa sọ̀rọ̀ kí ẹ ti rí pé kì í ṣe fídíò kékeré. Àwọn kan lọ́lọ́run lò láti gbélé ìkalẹ̀ pẹ̀lú ìwọ̀nba ilé ìtawà náà lè ṣe kọ̀rọ̀rùn o, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó rọ̀ wá lọ́rùn, yóò rọ̀ gbogbo wa lọ́rùn o. Lẹ́ẹ̀kan sí mo kí yín o, lágbára Ọlọ́run á tún fi lè pàdé. Ire o. Ọba